Akintobi Akinpelu, MC Love TV. Welcome to MC Love TV. Relax and enjoy our programs. Watch, like, subscribe and share to others. Ẹ kú dédé àkókò yìí níbikíbi tẹ́ ẹ ti ń láǹfààní láti máa gbọ́ wa wò wá. MC Love TV ìkànnì tó yà lára ọ̀tọ̀ òun náà ni ẹ ti ń gbọ́ wa tẹ́ sì ti ń wò wá. Mo lálejò lónìí tí wọ́n máa bá wa sọ̀rọ̀ lórí àwọn nǹkan kan tí mo fẹ́ bi wọ́n. Kí sì ni ìbéèrè tí mo fẹ́ bi àlejò mi náà ni wípé gẹ́gẹ́ bí obìnrin tẹ́ jẹ́, ǹjẹ́ àwọn nǹkan kan wà tí obìnrin lè máa ṣe tẹ́lẹ̀ kó tó di pé ó wọlé ọkọ tí ò sì ní láǹfààní láti máa ṣe mọ́ tírú obìnrin bẹ́ẹ̀ bá wọlé ọkọ tán? Ṣé àwọn nǹkan kan wà tóbìnrin ń ṣe tẹ́lẹ̀ kó tó di pé ó wọlé ọkọ tó jẹ́ pé tó bá wọlé ọkọ tán kò ní láǹfààní láti máa ṣerú nǹkan bẹ́ẹ̀ mọ́? Bẹ́ẹ̀ni, tó wà. Bí irú àwọn nǹkan wo? Tí obìnrin bá wà ní orí ìrìn, tó bá ní obìnrin wà kéèyàn wà on street, tó bá ti wọlé ọkọ, ìwà tó hù nígbà tó wà lórí street yẹn o gbọ́dọ̀ fi sílẹ̀ pátápátá tó bá ti wọlé ọkọ, so that kò ní affect marriage ẹ̀. And tó bá láwọn nǹkan tó ń bá rìn tẹ́lẹ̀ tí ò pé gẹ́gẹ́ bí obìnrin, tó bá ti wà nílé ọkọ o gbọ́dọ̀ pínyà pẹ̀lú wọn pátápátá kó má bàa affect ìgbéyàwó rẹ̀. Ọmọbìnrin kan wà, ilé ọkọ ló wà, mo ṣàkíyèsí àwọn nǹkan kan tó máa ń ṣe lọ́rọ̀, níṣe àti ní ìwà tí ò yẹ kí obìnrin tó bá wà nílé ọkọ máa ṣe. Àwọn ìwà ìdùnkẹ́ kan wà, ìwà kò kàn mí, ìwà kí lọkọ ó ṣe. Ìwà pé tóbìnrin bá ń sọ pé ọkọ mi mọ̀ mí, ó mọ irú obìnrin tó fẹ́, irú obìnrin yẹn bó ṣe ń sọ yẹn ó dẹ̀ misbehave nítorí pé ọkọ rẹ̀ mọ̀ ó wá máa ṣe àwọn nǹkan tí ò yẹ kó ṣe as obìnrin. Even kó má sí nílé ọkọ gan, àwọn wà kan kò yẹ kóbìnrin máa wù, torí bó pẹ́ bóyá náà ọ̀dẹ̀ ọkùnrin náà ló balẹ̀ sí, ọ̀dẹ̀ ọkùnrin kan náà ló balẹ̀ sí. Ọmọbìnrin yìí, bí mo wá ṣe ṣàkíyèsí àwọn ìwà yẹn lára ẹ̀, mo wá pè é, lágbájá, ìrìn tó ń rìn yóò yẹ fún obìnrin tó wà nílé ọkọ láti máa rìn. Tó bá tiẹ̀ bá wọn tó ń bá rìn, mọ ìwọ̀n ara rẹ gẹ́gẹ́ bí ìyàwó ilé. Kò sí tó ń lé ọ o, mọ́ lera rẹ. Lóòótọ́ ọkọ rẹ lè mọ́ sí ní agbègbè ibi tó wà, ṣùgbọ́n àwọn ìwà kan wà bó ṣe ń ṣe yìí, àwọn kan wà tá wọ́n máa ránṣẹ́ sí ọkọ rẹ níbi tó wà. Ìwọ o lè mọ́ ro kàn lọ́bẹ̀, o lè torí pé ọkọ mi gbà mí gbọ́, ọkọ mi trust mi, kò lè ṣe bẹ́ẹ̀. It's a big lie. Àwọn ọkùnrin máa ń dẹ̀yàn títí tá fi mú yàn ni. Wọ́n lè máa sọ fún o, kò ní believe. Kò yẹ pé kò gbàgbọ́ ní àsìkò ìgbà tó ń sọ fún yẹn o, kò gbàgbọ́ ní pé kò gbàgbọ́ torí pé òun ò tíì mú. Tó bá ti wá mú ṣàǹgbá fọ́. Mo wá pe ọmọbìnrin sákìyèsí, a kì í rìn báyìí láàrin. Mi ò ní ó má yàn rẹ o, ṣùgbọ́n jẹ́ kí ìwà tó wù jẹ́ kó yàtọ̀ sí titi wọn. Epo ni mo rù, oníyangí mọ̀ bà tèmi jẹ́. Gbogbo àwọn tó ń bá rìn yẹn, ẹlòmíì wà nílé ọkọ náà, bẹ́ẹ̀ lẹlòmíì ò sí. Orí ọ̀fẹ́ tí wọ́n rí ibi tó wà, àwọn lè má rí. Àwọn tí ò sì sí nílé ọkọ yìí náà, àwọn gan ń pray pé káwọn tiẹ̀ rí ibi tó wà ìjókòó sí. Àwọn ọ̀rẹ́ kan wà tó yẹ pé alátànpa ni wọ́n. Wọ́n á dẹ̀ tàn ẹ́ títí sẹ́ pé they will make you single as they are. Bó tó bá tètè tí iye rẹ̀ ò bá tètè ṣí, wàá rò pé gbòòrò lẹ wà, ìta la wà, ìgboro la wà, títí tí wàá fi regret action yẹn. Ọkọ rẹ̀ wà gbé lálẹ́,
àsìkò tó yẹ kó close níbi tó ti ń tajà, àsìkò tí ò yẹ kó máa close ló ń close gẹ́gẹ́ bí ìyàwó ilé. Lóòótọ́ ọkọ jẹ̀bi, ó yẹ kọ́kọ́ máa sọ fún pé ó dáa ìwọ ìyàwó mi aago báyìí mo fẹ́ kó máa kúrò ṣọ́ọ̀bù. Fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin tí ẹ gbéyàwó ní ìsìn, ẹ jẹ́ kí ìyàwó yín mọ tẹ́ ẹ fẹ́ àti nǹkan tẹ́ ẹ fẹ́. Tó o bá sọ pé o wà ń tà, o lè torí pé o wà ń tà kó wá sọ pé kí ìyàwó rẹ̀ náà wà ń tà o. Ìtalájọ wà yóò padà bò fẹ́yìn méjèèjì ni. Ọjà tí ìyàwó lé bá tà látàárọ̀ títí dago 8 lálẹ́. Ọkùnrin mi gan tẹ̀ ní fàyè gba aago 8 yẹn, aago 6 yẹn ló gbọ́dọ̀ délé láti wá dáná fún. Àwa rírú ẹ̀rí aago 8 lọ dáná fọkọ rẹ̀. Ọjà tóbìnrin bá ń tà tó ń di aago 10 11 ń tà, òṣìnà ń perú ẹ̀, ìyẹn ò sí nílé ọkọ, ìta ló wà. So fún díẹ̀ yìí, gbogbo àwọn ọmọbìnrin tá ń márì nísìn tílé ọkọ bá tù ẹ́ lára tó bá dẹ̀ ẹ́ lọ́rùn, má fi ìwà ìbìkítà fi léra rẹ jáde. Mọ́ fi ìwà ìbìkítà ẹ léra tí nǹkan ò bá lé ẹ, kì í ṣe gbogbo ẹni tí ẹlòmíì nǹkan ò lé á léra ẹ̀. Wọ́n ní àgùntàn tó bá bájá rìn yóò jẹ̀gbẹ́. Àṣìṣe ọ̀rọ̀ ni pé tó bá fẹ́ jẹ ẹ tú dànù, tó bá fẹ́ jẹ ni àgùntàn tó bá ń bájá rìn yóò jẹ̀gbẹ́, dandan ni yóò jẹ. The best ni pé mọ́ bá wọn rìn, mọ́ bá rìn rárá ló fi lè save. Mọ́ bá wọn rìn ló fi lè save. Tó bá rò pé ta dùn ó wá ń ṣe wà tó ìfùgàn títa tó bá rí pé ta ń dùn tó bá pè ẹ́ sákèésì, èèyàn máa ń bá àwọn téèyàn ó kẹ́kọ̀ọ́ látara ìrìn ni. Tó bá ti lè ríyàn pé sákèésì pé alágbájá ọ̀nà bí tó dẹ̀ ń lọ yìí kò sọ́nà bẹ́ẹ̀ o, abẹ́tà kò tètè gbọ́. Ẹlòmíà ní pé wọ́n ń lára àwọn ni, wọ́n ń lára àwọn ló ṣe irú lára wò nìyẹn. Mo wá pè sákèésì títí ó ti fẹ́ máa di nǹkan míì. Ó ti fẹ́ máa di ìjà. Yes, ó ti fẹ́ máa di ìjà débi pé à ń yanra ẹni lódì gan pàápàá. Àwọn kan yẹn wá ṣẹlẹ̀ títí ọkọ fó, ọkọ gbọ́ gbogbo ìrìn tó ń rìn, gbogbo ìwà tó ń wù. Ìrìn tó sì ń rìn òun kì í sì ṣe pé bóyá ń ṣe ṣìnà o àbí ń ṣàgbèrè o, àmọ́ ìrìn ọ̀nà ọbẹ̀ ní rìn. Ìrìn ọ̀nà ọbẹ̀ ló ń rìn. Bí ká lọ sí ilé ijó. Ká lọ sí ilé ijó, ká mọ̀ pẹ́ ń ta torí pé ọkọ yẹn wọn ò jọ sí ní agbègbè kan náà. Ìyún ọkọ rẹ̀. A lọ sí ilé ijó, a pẹ́ ń ta, àwa la wà ń bẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ òǹkúkú mọ̀ òǹkú ò ní ṣèrànù. Ọkọ òǹkúkú mọ̀ sọkùnrin wá gbọ́ ni. Ọkùnrin ò gbọ́, kò sí bọ́kùnrin ṣe lè trust ìyàwó lẹ̀ títí tó bá ti ń ṣàkíyèsí pé àwọn ìwà tí ìyàwó mi ń wù tẹ́lẹ̀ kọ́ ló ń wù yìí, níjọ́ yẹn ni trust yẹn ti break. Báwọn obìnrin kan máa ń ṣe mistake tọkùnrin bá ti lè trust wọn right from the beginning. Wọ́n rò pé bó ṣe máa trust àwọn lọ nìyẹn títí láíláíláí, ṣọkùnrin wá gbọ́ ni. Tó bá ti lè rí mistake kan báyìí, ó tán nìyẹn. So àkòrí ọ̀rọ̀ mi ni wípé ìwọ obìnrin tó bá wà nílé ọkọ tí nǹkan ò bá lé ọ, mọ́ lera rẹ o. Mọ́ fi ìwà ìbìkítà lera rẹ. Tó bá sì bá àwọn èèyàn rìn, make sure pé àwọn tó bá rìn, àwọn tí ó kẹ́kọ̀ọ́ látara wọn ni, tí ìtúnṣe àwọn tí ó mú ṣìwàwù. Ẹ ṣeun gan ni, adúpẹ́. Ọ̀rọ̀ olówó iyebíye lẹ bá wa sọ fún tòní, mọ̀ pé tá bá tún pè yín gbà mí ẹ tún jẹ́ wa. Ẹ ṣeun gan ni. Oníwọ náà ti gbọ́ òun o. Ẹ jọ̀wọ́ ẹ bá wa like, kẹ́ comment, kẹ́ dẹ̀ share ẹ. God bless you. MC Love TV.